ó ti wá kọ̀rọ̀ Musa nìkan Àjírà lọ́lọ́run bá fi ń sọ̀rọ̀ pé ohun ìjà ti wá dìjà ti wá báyìí Haruna ìwọ ní sùúrù wọ́n jókòó lé bàbá oníwàásí nìwọ èèyàn jẹ́jẹ́ nìwọ ní sùúrù Musa líle tí ń bẹ lára rẹ̀ tá a ní ọtọ́jú ó yà fi kojú ẹ̀ ọ̀rọ̀ Haruna mọ́ ó wá dìjọ́ náà Ọlọ́run wá ní kí ni ìsẹ́bìlá Fìràúnà innahu tagha. nípa pé Kùránì díjú púpọ̀ Ọlọ́run wá ní ìsẹ́bìlá Fìràúnà ó yà lè bá Fìràúnà nísìn nípa pé kí ni innahu tagha. nípa ó ti kọjá ayé ẹ̀ ṣé o mọ̀ pé Ọlọ́run tó ní kó má lọ bá sọ̀rọ̀ líle òun náà ló padà sọ pé ó ti kọjá ayé báyìí ó yá Musa fèsì ẹ̀ Faqul nígbà Musa wá fèsì ẹ̀ gbọ́dọ̀ ó wá wíni àbí kò wíni ẹ̀ Faqul allaka ila an tazakka. Musa wá dọ́jọ́ wà ní ọ̀rọ̀ tí ń fẹ́ wá bọ̀ sọ lóde ó ti yàtọ̀ sí ìtì ń bẹ̀ sọ láyé tàná à ń tú ọ à ń sà ẹ́ à ń kí ẹ lánàá àmọ́ lónìí sọ ọ gbà àbọ̀ ní gbà ọ gbà tọlọ́run àbọ̀ ní gbà tọlọ́run Atiyaka ila rabbika fatakhasha. ó fi iye wípé bó bá ṣe pé ká bàfin yìí jẹ́ àbàjẹ́ àbí kò yé Fa'arahu al-ayatal kubra. àmọ́ nínú tayọ àlàparí Fìràúnà òun ni pípè tó wá pé gbogbo ayé níjọ́ náà ipe ana rabbukumul a'la ìjọ tó ti ń pera rẹ̀ lọ́lọ́wọ́n ọba kò fi ààlá sí ó wá fi ààlá sí níjọ́ náà kò fi pé mi ni mo ga jù sí ó ní èmi ni Ọlọ́run ọba yín tí fi ń ga jù lẹ́sẹ̀kẹsẹ̀ tó wí bẹ́ẹ̀ kí lọ́lọ́run ṣe pé Allahu nakala al-akhirati wal-ula. sọ mọ̀ wípé ana rabbukumul a'la tó wí àdúrà nábì Musa tó ṣe lé lórí ló gbà ìbàdá àdúrà yẹn gbà ló wá jẹ́ kó wí gbólóhùn ana rabbukumul a'la pé èmi lọ́lọ́run tó fi ń ga jù ń wí bẹ́ẹ̀ báyìí Ọlọ́run bínú nínú Àjírà ní pé Ọlọ́run ọba gbámú lójú ẹsẹ̀ nàkálà lè ákìrátà wọ́n ní gbogbo ẹ̀dá Ọlọ́run ọba pátápátá ìyà máa ń jẹ tó bá máa jẹ látàyé lọ sálùkẹ́ àmọ̀ ni Fìràúnà làkọ́kọ́ ẹni tó ṣe pé ìyà jẹ ayé lálùkẹ́ àmọ̀ wá sáyé ni ìgbà ìyà wa jẹ lálùkẹ́ àmọ̀ wá sáyé ó ṣẹ̀ tún wá jẹ látàyé padà sálùkẹ́ àmọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ bọ́ ọba wá wo nǹkan tí Ọlọ́run bá wá ń sọ fún ànábì Musa wípé wà kó lálà ó kọ́ lẹ́yìn náà ipe ọ̀rọ̀ tútù ní kọ́ ọba sọ nípa wípé ànábì Musa náà jẹ́ni tó lè tẹ́lẹ̀ ọwọ́ àrígbàtà Ọlọ́run wá fẹ́ sọ tànábì nígbàtà ànábì ẹ̀ṣẹ̀ni tí máa ń lè kókó máa yàn tẹ́lẹ̀ Ọlọ́run bá ṣẹ̀ṣẹ̀ wá ń sọ fún ànábì wípé wàgìlúzí àléhìm àbúnáàsì ò sí mbẹ̀ wàgìlúzí àléhìm àbíkòyé já ìdílìkù fara yá ayyuhan nabiyyu jahidil kuffara wal munafiqina waghluz alayhim. ànábì fi líle báyàn lò tẹ́lẹ̀ náà àfá àtẹ̀jídé ti tú kìíní púpọ̀ so èyí tá a tún yìí náà tàbá ti tó lè délé ó tó kí lọ́lọ́run wí fún ànábì yá ayyuhan nabiyyu Ọlọ́run ni mo pè wò jíṣẹ́ jahidil kuffara kógun jà àwọn kèfèrí àwọn ọ̀ṣẹ́bọ wal munafiqin àtàwọn olójú méjì bí ọ̀bẹ àwọn ṣèyí ṣọ̀hún àwọn ṣòkèṣodò waghluz alayhim kò sì lé kókó gẹ̀lísọ̀ bínú sí wọn fóhùn tó lè bá wọn sọ̀rọ̀ bọ́ọ̀ bá fóhùn tó lè bá wọn sọ̀rọ̀ tó ṣe póhùn wá sí i náà lọ fi ń bá wọn sọ̀rọ̀ wọn ní gbọ́ waghluz alayhim lé kókó mọ́ wọn ní sùúrù sórí Ọlọ́run in sọ fún ànábì wípé kó lè kókó mọ́ wọn ni àmọ́ in sọ fún ànábì Musa kó má lè kókó ni nígbà ó ṣe pé ànábì Musa ti lè kókó tẹ́lẹ̀ ó yá jẹ́ ká sọ̀rọ̀ bàbá olóko ká ṣe sàdákà láolóko nínú Suratul Kahfi ní wadribu lahum masalan rajulayni ja'alna li ahadihima jannatayni min a'nab. Ọlọ́run ní ọ̀rọ̀ selfishness tí Ambali kò sí mbẹ̀ speaker Ambali honorable speaker Imam Ambali Imam Ahmad ibn Ambali radiyallahu ta'ala anhu ọ̀gá àwọn aládìsí kọ́ yẹn bẹ́ẹ̀ni sẹ́ imam al-muhaddisin àbí òun kọ́ lọ́pẹ̀ ní Imam al-muhaddisin imam ahli sunna bẹ́ẹ̀ni
bẹ́ẹ̀ ni ẹnu kìí ṣe mọ́mọ́ yìí mọ́. Ìmáàmù Hanbali òun lọ ga gbogbo àwọn aládìsì bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ àdìsì ilẹ̀ واضرب لهم مثلا Ọlọ́run ní ihun Hanbali ní ká tírìtì yìí ó ní ká fi ọ̀rọ̀ àwọn bàbá olóko tírìtì ẹ̀ Ọlọ́run ní ká fi ọ̀rọ̀ àwọn bàbá olóko méjì ká fi tírìtì ẹ̀ Ọlọ́run ní mo wá fẹ́ pòwe fún yín pẹ̀lú ọ̀rọ̀ àwọn bàbá olóko رجلين àwọn bàbá olóko tá wí èèyàn méjì ni wọ́n جعلنا لأحدهما جنتين ìkan nínú wọn kò sí ohun tí yà ṣe fún nínú oko rẹ̀ jẹ́ ká máa mú lọ ní kíákíá جعلنا لأحدهما جنتين من أعناب kájú ń bẹ́ẹ̀ gbogbo nǹkan gbogbo وجعلنا بينهما زرعا kí ní tàlì jáńdà tẹ́ni mọ́ lọ جنتين آتت أكلها ولم تظلم منه شيئا Ọlọ́run ní oko tóun ṣe fún yìí àtoko tẹ̀gbẹ́ ọ̀tún àti oko tẹ̀gbẹ́ òsì òun Ọlọ́run bá òun ò bó sí níṣẹ́jú kan pẹ̀lú wípé gbogbo nǹkan tí bá ti ní òun gbìn báyìí gbogbo ẹ̀yìn yọrí sí rere ni ó wá rò pé mímọ̀ ṣe òun ni ibi tá ń lọ nìyẹn وفجرنا خلالهما نهرا Ọlọ́run ní èmi fúnra mi ni mo dẹ̀ irrigate omi èmi ni mo fa omi lọ sí abẹ́ gbogbo ihun tí ó gbìn tí gbogbo ẹ̀ fi ń wù وكان له ثمر وقال لصاحبه وهو يحاوره wọ́n ní gbogbo nǹkan oko rẹ̀ ó wá wù ohun ojú rí débi wípé ó wá pe bàbá olóko kejì ìwà ń fi láà lójú ń ṣe fàárí sí وهو يحاوره bẹ́ẹ̀ ni yóò háwèrè ó أنا أكثر منك مالا وأعز نفرا gbogbo tọ́lọ́wọ́ bàbá ṣe fúnyàn láyé èyàn ò gbọ́dọ̀ ṣe fàárí lórí ẹ̀ ó ní mo pọ̀ jù ọ lọ bó ṣe mọ́rọ̀ pé mo dáṣà o ìdáṣà o Hanbali bó ṣe ń bẹ́nu kùrátà ana aksaru minka ana aksaru minka túmọ̀ rẹ̀ o túmọ̀ rẹ̀ mo pọ̀ jù ọ́ lọ ẹni dáṣà o mọ́rọ̀ pé bóyá mo tú Kùránì mo dáṣà o Abdulsami ò sí ń bẹ̀ mọ́rọ̀ pé mo tú Kùránì débi àṣà o ana aksaru minka kí ló ń ṣàfáà yìí أكثر منك مالا ana akisaru minka afá kí ló ń ṣàfáà yìí ana akisaru minka mo pọ̀ jù ọ lọ ní o ó nílé yóò rújú o ó ní kò rújú ana أكثر منك ihun tá ń tírìtì ibẹ̀ gan la dé o ní mo ṣe ní ana èmi yìí èmi akisaru minka Hanbali ó ní mo pọ̀ jù ọ lọ ní o وأعز نفرا mo pọ̀ jù ọ lọ ní owó mo pọ̀ jù ọ lọ ní ọrọ̀ mo pọ̀ jù ọ lọ ní ìgbé gbogbo nǹkan dáadáa ṣe láyé ودخل جنته وهو ظالم لنفسه ó wọnú oko ó rí gbogbo ọlá Ọlọ́run èyí tó yẹ kó fi dúpẹ́ fọ́lọ́run kí ló tún wá ṣe قال ما أظن أن تبيد بي أبدا ó ní léyìí ó náà ṣe yọrí tí mo ṣe yìí sórí pé kò dárúkọ Ọlọ́run ó náà ṣe yọrí tí mo ṣe yìí àṣeyọrí kan ni tí mi rò pé àtèmi àtàwọn ọmọ àtàwọn àrọmọdọ́mọ ìrùpa lè jẹ́ tán ó ní ọlá tí ò lè tán lélẹ̀ yìí so mọ̀ fáwọn kan náà máa ń dáṣà wípé bágbà náà kan bá wọnú owó àwọn yóò kó bẹ́ẹ̀ ni. kọ́lọ́ má jẹ́ kẹ́ni ọ̀hún ó rágbà náà ni o Ọlọ́run ọba ni ọba tó ṣe wípé kò sí bí nǹkan ṣe ń pọ̀ tó tí ò lè fi kún Ọlọ́run ọba ni ọba tó ṣe wípé kò sí bí nǹkan ṣe ń kéré tó tí ò ní tí ó tún yọ dànù nínú ẹ̀ Ọlọ́run má yọ nǹkan kan dànù nínú nǹkan wa kó má yọ wá ní owó kó má yọ wá ní dúkìá kó má yọ wá lọ́mọ kó má yọ wá láya kó má yọ wá lọ́kọ kò sí bí nǹkan ṣe ń kéré tó tọ́lọ́wọ́n bò ní tí ó yọ̀dà nínú ẹ̀ ó ní eléyìí tọ́lọ́wọ́n ó ní eléyìí tóhun ṣe láṣeyọrí ó náà wọn òrùkó òun lè jẹ eléyìí tán láíláí وما أظن الساعة قائمة ولئن رددت إلى ربي لأجدن خيرا منها منقلبا ọlárùbó lójú débi pé ní kò tẹ̀sí tó jálì kí a máa gà mọ́ lọ قال له صاحبه وهو يحاوره
ó mà ṣe wà sí ilé kéwú ilé kéwú làwọn èèyàn ti máa ń gbádùn lóga dáadáa bọ́ bá wo gbólóhùn alákọ̀ọ́kọ́ ó rí pé Ọlọ́run bá sọ wọ́wọ́ yóò áwírò ó tó bá wo gbólóhùn ẹlẹ́ẹ̀kejì ó rí pé Ọlọ́run bá sọ gbólóhùn yóò áwírò ó yóò áwírò méjèèjì èsì ìtumọ̀ kankan náà nínú lóga yóò áwírò méjèèjì kìí ṣe ìtumọ̀ kan náà nínú èdè Ibrahim àti kìí ṣe kan náà kò tó bẹ̀ kó jáya yuhawiru alákọ̀ọ́kọ́ yufahiru yukasiru yuhawiru alákọ̀ọ́kọ́ yìí ṣe fáàrí sí pé mo pọ̀ jù ọ́ lọ ìṣe fáàrí pé mo pọ̀ jù ọ́ lọ nínú mo lóore jù ọ́ lọ mo ṣoríire jù ọ́ lọ òun ni yuhawiru alákọ̀ọ́kọ́ yuhawiru ẹlẹ́ẹ̀kejì àmọ́ èdè òun kánà òun lẹ́lẹ́ẹ̀kejì bìmánà yuwa izu wa yusabbiru ẹlẹ́ẹ̀kejì ó ń ṣe wáàsí fún àbí ká sọ pé ó ń ṣe ní sùúrù bẹ́ẹ̀ ni ó fún oṣù pé ṣe sùúrù àwọn ibi tí gírámà ti máa ń fẹ́ dàrú nìyẹn kí ló wá ní tẹ́nìkan ò nírú ẹ̀ rí ìwà ń ṣe wá wà yuhawiru ṣó mọ̀ wípé bí kejì náà bá tún lè jẹ́ pé ó ń ṣe fáàrí sí àwọn méjì ti dìjọ jẹ́ ọ̀tọ̀ Ọlọ́run ọba nìyẹn àwọn méjì ti dìjọ jẹ́ni tí ò mọ Ọlọ́run ọba nìyẹn àwọn méjì ti dìjọ jẹ́ni tí ń ṣe fáàrí pẹ̀lú oore Ọlọ́run ọba nìyẹn wọ́n wọ̀ yóò àwérò ń fún ní sùúrù wọ́n wọ̀ yóò àwérò ń ṣe wáàsí fún wọ́n wọ̀ yóò àwérò ń gbà nímọ̀ràn ipe kí ni. akafarta billadhi khalaqaka min turab. sórí pé nǹkan tó tẹ̀lé yẹn ó ti jẹ́ kó o mọ̀. ó ti ṣàlàyé rẹ̀. akafarita sọ́rí pé bá mọ́ nínú Yorùbá tí wá ń bẹ níbẹ̀ yẹn wo ni torí ẹlòmí ò fẹ́ tún nínú kí yóò ní istifamu bas láàlá bẹ́ẹ̀ kọ́ ń bẹ nínú kéwú dáadáa tí ó máa bá àti Yorùbá mu kódà nínú nìdáhù nudba a máa pèèyàn ní awa zaid wá sórí pé ti bá wá Yorùbá náà mú wá náà dẹ̀ ni jẹ́ ká fi ń bẹ́ẹ̀ ni àwọn ibi tí gírámà ti máa ń dá nǹkan lẹ́nìyẹn bí bá wá sọ pé wá náà ni tí sẹ́mi bá wá dáhùn pé mo ní kó ń wá sórí pé ó gbà sórí pé ó gbà wá. akafarta billadhi khalaqaka min turab. ó wá tají tẹ̀m̀bí ló fi ṣe fún. ìtanijí. istekiziya ìtanijí ni. ó sùn ó wá tají. ó fi álìfù yẹn ó fẹ́ fi tají àmẹ́ni ọ̀hún ò tají náà. báwo ló ṣe ń tají ọ wá máa ṣe kèfèrí ọ máa ṣe pòkì pẹ̀lú Ọlọ́run ọba rẹ tó ṣe wípé ó dá ọ láti bí èèpẹ̀. prósẹ̀sì dídá ẹ̀dá láti bí iyẹ̀pẹ̀ àti dídá ẹ̀dá láti bí àtọ̀ ó yàtọ̀ òun ló fa súnmọ̀ tọ́lọ́run bá máa ń lò láàrin méjèèjì o òun ló fa súnmọ̀ àmọ́ kò sáyè láti tírìtì ìyàtọ̀ tó ń bẹ láàrin dídá méjèèjì kìí ṣe kankan náà nípa pé Ọlọ́run mọ̀ ìpé tó máa ní kó máa dẹ́ẹ̀dá lọ láti bí iyẹ̀pẹ̀ bọ́lọ́run ṣe dá Nábì Ádámù láti bí iyẹ̀pẹ̀ yẹn Ọlọ́run lè máa dá wa lọ láti bí iyẹ̀pẹ̀ bẹ́ẹ̀ kò ṣe nǹkan kan fún Ọlọ́run àmọ́ tọ́lọ́run bá ń ṣe lọ bẹ́ẹ̀ à ní karawa kún àníjọjú kó jẹ́ pé gbogbo ẹ̀dẹ́ ọkọ̀ máa dédé wù ú lẹ̀ eléyìí ó wù ú lẹ̀ eléyìí ó wù ú lẹ̀ Ọlọ́run wá fi sí process ó fi sí process ti ẹlòmí ó báyàwó rẹ̀ sùn hárí kó tó dúó bẹ́ẹ̀ a drop náà lọ́lọ́run nídìí kó dúó ní tọ́lọ́run nídìí a drop ó wà da àìmọye tó kọjá drop ẹlòmí ó fẹ́ da drọ́mù bẹ́ẹ̀ ni kọ́lọ́run tó ní kó dúó Ọlọ́run mọ̀ fẹ́ fi ra rẹ̀ hàn ni kò kúkú ṣe pé bóyá ó ná lọ ní nǹkan kan kódà ó rọ Ọlọ́run lọ́rùn débi pé tọ́lọ́run bá fẹ́ jẹ́ kó jẹ́ pé àlùkùbúlà ká gbẹnu síra wa lẹ́nu kéèyàn kí ìṣe obìnrin kó sì máa doyún Ọlọ́run ò lágbára rẹ̀ ni Ọlọ́run ní kódà béèyàn bá wóyàn kó sì lóyún Ọlọ́run ò lágbára rẹ̀ ó ní àmọ́ Ọlọ́run pàǹfààní òní ń bẹ́ẹ̀ a ní jọjú lójú ara wa a ní láàánú a ní mọ́ra wa bẹ́ẹ̀ ni ìgbà míì tí ẹ ń bẹ ọkùnrin ó rántí iye ìgbà tó ń kúsa kọ́lọ́n tó ní kó iye kọlù
iye free night call tóun ṣe, iye lẹ́tà tóun kọ, iye mẹ́sẹ́ẹ̀jì. àdẹ́lò mi ò máa rántí iye gba bàbá alágbájá ẹ̀ máa bọ̀ ń lé ọmọ náà gbọ́dọ̀ má ṣe é lé ni. Allahu Akbar. ọlọ́run mọ́ ọmọ fẹ́ ọ̀rọ̀ tí wọ́n gbà bẹ́ẹ̀ ọlọ́run ọba rí pé ọ̀nà tán lè gbà mọ yìí òun nìyẹn. mádàmú mo ti fẹ́ dé tráfíkì ló mú mi. ṣé ẹ mọ̀ pé lómi ń bẹ tó bá ṣe pé bó bá ṣe ń kanlẹ̀kùn náà ni ilẹ̀kùn ń ṣí. wọ́n ṣí fún un bí ẹlẹ́dẹ̀. o lè má mọ yìí. kò ní má yìí. o lè má mọ yìí o àmọ́ ń gbọ́ bá kán gùn. tómi fẹ́ tán lára. ọlọ́run sì jẹ́ ká mọ̀ pé afárá ìtumọ̀ tùmọ̀ náà. àǹtún takálùkù náà èèyàn lè bóbìnrin mẹ́wàá sùn lójúmọ́ kí ilẹ̀ ọjọ́ náà tó ṣú ó rò wípé bóyá yẹn ni yẹn fi ń doyún ni. afárá ìtumọ̀ tùmọ̀ náà ẹ wòye sí ihun tí ẹ̀ ń dà síra yín lára bẹ́ẹ̀ bá náà ń ṣe lọ́kọláya láàrin ara yín. àǹtún takálùkù náà àmúna. ihun tí ẹ̀ ń dà síra yín lára òun ní ń doyún ni àbí èmi gan-an ni mo mọ bí oyún ṣe ń débẹ̀. ihun tẹ́ ń dà síra yín lára ẹ̀yin lẹ fi ń dá oyún. ẹlòmí ò lo tramadol yóò ní lónìí àfẹ́ para wa sí ẹ̀sìn pé kò ní kí kankan. ìtọ́ra rẹ̀ ni o kódà tó bá lọ sí ọ̀dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ kan nínú kéwú àǹbálì wọ́n ní nígbà míì bí ìyàwó ọkùnrin bá ń bí obìnrin wọ́n ní ó tọ́ka sí bí ọkùnrin yẹn ṣe ń pẹ́ kó tó kọ́ ọmọ. ẹ má bínú gbogbo ẹ̀kọ́ lálẹ́ bẹ́ẹ̀ ni ìwọ rò pé sọmọ pé àwa Yorùbá àwa máa dáṣà pé ọ̀lẹ ìyàwó rẹ̀ làmọ́lẹ̀ ní tiwa nìyẹn o ní ti ilimi ní ti mímọ̀ ọkùnrin yẹn ṣe ni tí ń tètè ń datọwọ́ ẹlẹ̀ ni. Allahu Akbar. ẹ jẹ́ ká kó ń bi ìmọ̀ yẹn torí mọ̀ míì tún ni o nípa wípé tí kinní méjèèjì bá jáde bẹ́ẹ̀ ni mo ní kí má jinlẹ̀ ń bẹ̀ ni mo ní má jinlẹ̀ ni o nípa wípé nígbà tí wọ́n bá ṣe on your mark set go fún èèyàn méjì pé kán sáré kán lè fọwọ́ kan ọbẹ̀ yẹn kán padà wá kẹ́nìkan pẹ́ kó tó gbéra ju ẹnìkan lọ ṣó mọ̀ wípé ẹni tí bí ó ti fọwọ́ kan ọ̀hún yóò ti máa padà bọ̀ àbí kò yé wọ́n ní ohun tí ń ṣẹlẹ̀ nìyẹn nígbà tí kinní ọ̀hún bá gbéra méjèèjì fẹ́ lè yóò wá gba volunteer tube ẹ má bínú mi ìdájí mi ìfẹ́ jìnlẹ̀ nù mọ̀ yìí. Al-Mahbub ó pọ̀. Ambali ní ká má tírìtì ìmọ̀ yìí mọ́. Ambali director wa ni ó ní ká má tírìtì ìmọ̀ yìí mọ́. àwọn èèyàn ń gbádùn ẹ̀ láàyà àfidín. فلينظر الإنسان مما خلق. خلق من ماء دافق. gbogbo àwọn eré àyè lọ́lọ́run bá ti ṣàlàyé low sperm count nǹkankan àwọn èèyàn ò mọ̀ tọ́lọ́run bá ń wí ń bẹ̀. bẹ́ẹ̀ ni mi máa ń dá àfikín irú omi wo ni máa ń dá àfikín ṣé gbogbo mọ̀níyù tó ń jáde náà ló jẹ́ máa ń dá àfikín ni ṣé gbogbo mọ̀níyù náà ṣé gbogbo ẹ̀ ni bẹ́ẹ̀ gbogbo ẹ̀kọ́ àmọ́ jẹ́ ká fi mọ̀ yẹn lẹ̀. anábàlẹ̀ ni fi bẹ́ẹ̀lẹ̀ yàrá ń dọ̀pù bàbá olóko kejì ìwà ń tají wípé ọlọ́wọ́n ọba tó dọ̀ láti bí èèpẹ̀ ثم من نطفة jẹ́ ká ṣáà tú bẹ́ẹ̀ yẹn má jẹ́ ká ṣàlàyé súnmọ̀ tó wà ń bẹ̀ yẹn torí kò bá bẹ̀ kò bá ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ yẹn kò bá lọ kì í ṣàṣe pé ẹni tó dá láti bí èpẹ̀ yìí process yẹn yàtọ̀ jẹ́ àfilẹ̀ súnmọ̀ mi nutfati nígbà òyà ọlọ́run bò lo process yẹ̀pẹ̀ mọ́ bó tiẹ̀ ṣe pé gbogbo ẹ̀ náà inú yẹ̀pẹ̀ náà ni nígẹ̀rù mubashara nípa pé gbogbo nutfa ní tí ń jẹ́ nutfa ká jẹ àmàlà ká jẹ ẹ̀bà ká jẹ ewédú ká jẹ fùfú ká jẹ rẹ́sì gbogbo ẹ̀ àpapọ̀ gbogbo ẹ̀ ní ń de nutfa. àpapọ̀ gbogbo rẹ̀ ló ń di sperm. bẹ́ẹ̀ni
kódà àwọn oúnjẹ ń bẹ tó yín wá tún máa rẹkọmẹ́ǹdì fún yàn àmọ́ májà lọ́nbi gbogbo ọmọ yẹn. Ọlọ́run ọba tá a wí òun ló wá sọ ẹ̀dẹ̀ni tó pé lọ́kùnrin kì í ṣe pípé ti wípé torí ẹlòmíì gọ̀ kó lè máa fọlọ́run búra pé wàláì mo lè lùyà lágbájá òpònú ó bá má lè lùyàwó rẹ tẹ́lẹ̀ àwọn tó bá dọ̀rọ̀ ọjà káàdì ó lè lùgbẹ́ ìsìn ní bọ́lọ́run ọba yìí wóró. Ó ní tó bá ṣe wípé nígbà tí Ọlọ́run bá ṣe ogbon tó ṣe yìí tó wá wọnú oko rẹ. Qulta ma sha Allahu la quwwata illa Farabalẹ̀ billah. farabalẹ̀ ibi tí ọ̀rọ̀ àlímù ti jáde nìyẹn. Mo rí pé àlímù máa ń kọ̀rẹ́tì ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ipe kọ́ máa lò inshallah ipe mashallah ní kọ́ máa lò ibi tí mashallah ti jáde nìyẹn. Bọ́ ṣe ń wo nǹkó kéwú àmọ́ ìmọ̀ ń lo kéwú gan ni o. Èèyàn tó wà lọ́dọ̀ yín gbọ́dọ̀ mọ lo kéwú. Ìmọ̀ ń lo kéwú gan kódà ìtumọ̀ ń lo lárúbáwá. Allahu akbar. Ìtumọ̀ ń lo lárúbáwá. Àwọn ìyá àjígbà lọ́dọ̀ yín náà ni. Walaula iz dakatta jannataka. Ó ní nígbà tó wọnú oko rẹ̀ kí ni tó yẹ kó sọ ó ní jẹ́ kí n kọ́ lẹ́kọ̀ọ́ ní sùúrù sọmọ pé wà wúwà yóò háwírù ubẹ̀ yẹn yóò alímù yíwa ìzò ẹ̀kọ́ tí n fẹ́ kọ́ òun ni pẹ́gbà tó wọnú oko rẹ̀ in tó yẹ kọ́ owó ni wípé Masha Allah. in tó yẹ kó sọ pé Masha Allah Masha Allah Masha Allah Masha Allah bọ́ bá dọ́dọ̀ àwọn kan nínú àwọn lárúbáwọ̀ ní gbọ́nkan mí lẹ́nu wọn jù Masha Allah òun ní máa mú oore kalẹ̀. Allahu akbar. Masha Allah òun ní máa mú oore pẹ́ lọ́wọ́ ẹni òun ni bàbá yìí wá ń wí fún bàbá tó ṣàìmoore sọ́lọ́run. Àwọn nígbà tó rí bí gbogbo nǹkan yìí ṣe tó bí gbogbo ó náà bá sọ pé Masha ìwọ náà ní wí bẹ́ẹ̀. Ó jẹ́ káwọn náà wí ti wọn. Ọba ní ká wí Masha Allah. Bẹ́ẹ̀ ni. Má jẹ́ kó lè dalẹ́ lọ́wọ́ yà ká wí bẹ́ẹ̀ Masha Allah. Bẹ́ẹ̀ ni. La quwwata illa billah. Ó yẹ kó o fi gbogbo agbára ti sọ́dọ̀ Ọlọ́run báyìí pé wò lágbára kan. Ọlọ́run bá ló ní gbogbo agbára. In tarani ana aqalla minka malan wa walada. Bó tiẹ̀ ṣe wípé òun fojú èèyàn jábútẹ́ wò mí. Ihun tó fa gbólóhùn ti bẹ̀yẹ òun ní pé bọ́ọ̀ bá ti rí àáfàá tó wojú rí tó múra dáadáa lóde wọn lè ṣe wá sí fẹ́lòmíì kó gbà yóò máa wo àáfàá míì pé alùkímbà 1970 ló wọ̀ eléyìí ṣe ti 1970 o. Ìgbà tí o mọ fashion. Yóò máa fojú wípé alùkímbà tá yóò lò mọ́ làfáà kọ́ lò kí ló kàn pẹ̀lú yìí hùn. Yóò wá máa wo àáfàá míì pé àáfàá tó gbọ́ kádà wá sóde ó mọ bí tọ́lọ́wọ́n bá sápamọ́ sí lára ẹni kankan. Yóò wá máa wo àfáà pé àfáà tó wọ́n àwọn ọmọ kéwẹ̀ tó gbé mariwádé. Àfáà tán lé dánfó. Yóò wá máa wo pé mariwá lọ gbédé yóò wá torí ẹ̀ kò ní kàfáà kún. Sọ ọmọ yìí pé irú ẹni ọ̀hún bàtàrà rẹ̀ jẹ́ ni. Bá tiẹ̀ gbé wúbà díẹ̀. Àní ọmọ pé irú ẹni ọ̀hún bàtàrà rẹ̀ jẹ́ ni. Irú ẹni bẹ́ẹ̀ ń bàtàrà rẹ̀ jẹ́ ni torí pé kò mọ bí tọ́lọ́ sápamọ́ sí lára rẹ̀. Kódà ẹlòmíì bàjẹ́ débi wípé yóò sọ fún àwọn àfáà níjókòó pé àwọn àfáà gangan ò tí ì dé. Nípa wípé àwọn àfáà tọ́lọ́wọ́n bá pè dá sọ́rọ̀ nípa wípé wọ́n lówó lọ́wọ́ wọ́n lọ́kọ̀ ńláńlá wọn ò tí ì dé jòkó. Wọ́n lo patrol. Alábùkù irú ẹni ọ̀hún bẹ́ẹ̀ bá ríru wọn ṣe wá sí fúkọ́lọ́ má jẹ́ kó pẹ́ kó tó yé. Nígbà tọ́lọ́wọ́n ọba ó bá sì jẹ́ kó yé kó má padà wá yé sílẹ̀ ẹlẹ̀. Èyàn fi mọ́tò èyàn faṣọ èyàn fi kàn ní èyàn fi jọ́ọ̀jì àfà gbogbo yẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ ìṣekúṣe ní ṣe. In tarani ana aqalla minka malan wa walada. Ẹni tí bí rí pé wá sí òun lè má wúlò òun ló ṣe ya sọ bẹ́ẹ̀ fún. Mo mọ̀ pé gbogbo àwa tá ń bẹ ní jòkó yìí a sí nínú ẹni tí ó fojú rénú àfáà kan pé kò gbé mọ́tò wá. Mo mọ̀ pé ẹ̀ lè ṣe bẹ́ẹ̀. Bó bá tiẹ̀ ṣe wípé ọ̀ ń rí èmi sí ẹni tó ṣe wípé aqalla minka mo kéré ẹnu omi ò tọrọ níwájú rẹ̀.
nípa ipé yìí lówó lọ́wọ́ ìsì tún ní àwọn ọmọ tán jọjú bí ti ẹ ìyẹn ò ní kọ wá rò pé yìí jẹ́ nǹkankan wájú Ọlọ́run. ó ní tó dá mi lójú ní pé Ọlọ́run ọba mi ó ṣe oore mi fẹ́ tú àṣàyàn sí bẹ́ẹ̀ ni torí yìí lè máa ṣàlàyé nǹkankan nù lóga ń bẹ̀ yẹn àmọ́ bí ti ìtúsí yẹn lọ wo nínú àwọn ìtumọ̀ ó lọ bẹ́ẹ̀ nínú ìtumọ̀. ó ní kò wá ní pẹ́ mọ́ Ọlọ́run ọba mi yóò fi oore tó dá tó wúlò tí ó kalẹ̀ ju oore tọ̀dọ̀ rẹ̀ yìí lọ yóò fi ránṣẹ́ sí mi. ẹ má jẹ́ ká tú yéhùn ẹ má jẹ́ àtú yéhùn torí ọ̀rọ̀ tí bàbá olóko yẹn sọ ló wá ṣe mọ́ lára Ọlọ́run ọba ò ní jẹ́ kí ọ̀rọ̀ kọ́rọ̀ ó ṣe mọ́ wa lára. Ọlọ́run ọba ò ní jẹ́ kí èrò kérò ó ṣe mọ́ wa lára. Ọlọ́run ọba ò ní jẹ́ kí àlákàlà ó ṣe mọ́ wa lára. Ọlọ́run ọba wá jẹ́ ká gùn lẹ́mí kò wá ní jẹ́ ká gùn lẹ́mí ní tìyà kò ní jẹ́ ká gùn lẹ́mí ní tòṣì yóò jẹ́ ká máa fi owó jàgbà láàrin ara wa ni yóò jẹ́ ká máa fi ọlá jàgbà ni yóò jẹ́ ká máa fi dúkìá jàgbà ni ọlá nàbí níwájú Ọlọ́run ẹ tẹ́wọ́. آمين آمين اللهم آمين آمين اللهم آمين Subhana rabbika rabbil izzati amma yasifun. Àdúà fìdáwò ni ó kù. أجعل الله أكبر وشؤون شيخنا المعبوب وأمورهم دائما تدعو الناس إلى الإعجاب والاستغراب. àwọn ìṣesí àwọn bàbá wa àtàwọn haraka àwọn gbogbo ẹ̀ Mọ́msí. ẹbí ìdèlà ó sì máa ń jẹ́ àṣemọ̀. ودائما يطرح بعض المسائل إلى الناس نفسهم. من أين يأتي المحبوب على علم؟ Mọ́mọ́ mi wá mo fẹ́ rí lé ní òkè bóyá máa wá jí tí wọ́n bá wá bá mi nìyẹn mo ní iṣẹ́ ti fẹ́ gbé fún tó dẹ̀ máa bẹ̀rẹ̀ kíákíá gba ló máa dé mo fẹ́ rí àkówà iṣẹ́ ti bẹ̀rẹ̀ ó máa iṣẹ́ wà tó máa ṣe àṣetò ọkọ̀ táwọn èèyàn máa jẹ ọkàn mi ò lọ bẹ̀. àwọn yóò máa bira wọn léèrè pé mi na àyìnà. àwọn èèyàn máa bèèrè pé níbo ni mímọ̀ ní tí ń wá. من أين يأتيهم العلم والبيان؟ àtàlàyé àti mímọ̀ níbo ló ti ń wá. Ànàkúnlá níbo ni ìmọ̀ yìí ti ń wá? Ànàkúnlá. Níbo ló wà? ṣé màláìkà ní ìsọ̀kalẹ̀ wá sọ fún yín lé ní. Ṣé eléyìí náà? Àhúwá mujarradu tadrisi aw al-ilham. ṣé nǹkan yìí ṣé nǹkan tá a kánú tíra ni àbí Ọlọ́run gẹ́gẹ́ fún ara rẹ̀. Wallahi amrukum mu'jizatun. Wallahi ọ̀rọ̀ yín nǹkan tí máa ń ká. Wa amrukum karamatun. ọ̀rọ̀ yín àpọ́nlé kan lọ́run fi ṣe. Law ja'alna al-ashjara aqlaman. Tá a bá sọ gbogbo ẹmu káàdì kankan tí ń bẹ níbi àwọn igi tá a bá sọ gbogbo ẹ̀dí kálámù. Wa sayyarna al-buhura suhufa. Tá a bá sọ gbogbo búdò tí ń bẹ nínú ayé tá a bá wà sọ linaktuba biha manakibakum wa fadailakum wa karamatikum. Tá a bá wà sọ méjèèjì bí ká fi wá wa máa kọ àwọn èèmọ̀ yín àtàwọn nǹkan tọ́lọ́run fún yín àtàwọn ẹ̀bùn tọ́lọ́run fún yín. Lanafidatil ashjaru wal buhuru. àti kọ́lámù àti gbogbo búdò àti gbogbo òwe gbogbo ẹ̀ ó tán àwọn tá a sì fẹ́ sọ. watabuqa karamatukum wa fadailukum wa manakibukum. gbogbo àwọn ọlátọ́lọ́run fún yín gbogbo àwọn kàràmáàtì tọ́lọ́run fún yín. walaw jina bimithlihi madadan. kódà tábà wá púlọ́ọ̀sì rẹ̀ tábà wá sọ gbogbo nǹkan yín tábà ní mọ́tìbù á rí pé nù hún nǹkan tá a fẹ́ sọ pa yín sì pọ̀jù nǹkan tí ń bọ̀. akíyà bàbá wa al-mahbub. radiyallahu ta'ala. ẹjọ́ radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. ìtókù báyìí òun náà ni ká tọrọ ẹ̀mí gígùn fún bàbá. wàláhì. ìmọ̀ yìí pọ̀ wọ́n lọ oríṣiríṣi jawani. wọ́n lọ sí sáyẹ́nsì. wa oríṣiríṣi mayadini ni wọ́n lọ oríṣiríṣi fíìdì ni wọ́n lọ. oríṣiríṣi fíìdì. ọlọmọṣàjà rí àwọn bàbá pẹ́ ọlọ́dà ilaha illallah ẹ̀mí gígùn fún bàbá àlàáfíà fún bàbá
àránṣẹ́ lọ́pọ̀lọpọ̀ gbogbo ìgbà kára ó dẹ̀ wá gbẹdẹmukẹ́. ẹ̀mí gígùn fún bàbá. nígbà bàbá yìí bàbá ní púrọ́ọ̀tì débi pé wọ́n tún ló níwàásí nínú obìnrin. ó pọ̀. àwọn oníwàásí wa every Friday. àtàwọn ajánẹ́sì. àtàwọn ajánẹ́sì wọn. pẹ̀lú complete. bẹ́ẹ̀ ni bàbá bá gùn dáadáa iṣẹ́ wọn ò tún pọ̀ dáadáa náà ni. ẹ̀mí gígùn fún bàbá.